Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Olóògùn ìwọ̀n tó yẹ sí pé wọ́n fi àwọ̀ ẹ̀lẹ́ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta olóòdù tí ó tó wò sí mẹ́ ìwọ̀n tó yẹ sí tí wọ́n kí àlàájì kàdọ́là wọ́n ṣe wọ́n kù sórí wọ́n kú trust tán nínú wa pé a lè gbàyàwó àwọn lẹ́kọ̀ọ́ orí trust ìyàwó tó ń lọ láti kó tọrọ tó ń lọ bí ẹgbẹ́ lójoojúmọ́ tí wọ́n ní mọ́kọ̀ mí fún báyìí wọ́n ní trust ìlú wa ṣe àlàyé ọlọ́run bá ṣiṣẹ́ tí ọlọ́run bá àdẹ̀tọ́ ní sẹ́mà ọ̀rẹ́ ìyàwó ìṣe wọ́n bá ti ń wá ẹgbẹ́ wa alájàkàlù wọ́n bá ti ń wá ṣe gbogbo ọ̀dà bá ti ní ìṣe ní Nàìjíríà garanti pé pẹ̀lú ọlá ọlọ́run àtàlọ́dún wọn a máa padà sílé láyà tàbí tàbí ẹgbẹ́ wa grand patron Alhaji Zisodel Ọlálẹ́kan ní ààrẹ bàbá jírò the small olóyè but mighty nínú Ọ̀fà grand patron wa ẹ̀ṣẹ̀ wà lóòtí o ẹ̀dúpẹ́ o àwọn olóore o àti ẹ̀kú Ọ̀fà náà jí o Ọ̀fà náà ń ṣàbẹ̀mùta o